tí ẹ bá wo lójú fọ́nrán mi ẹ rí i pé ustaz wa Fadilati Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji àwọn ni wọ́n wà ń bẹ̀ hafizahullahu ta'ala wa ra'ahu. Gbogbo àwa tá a bá wà lórí social media gbogbo wa náà la máa ti rí àwọn nǹkan tí ó ń lọ nípa fídíò ustaz kan tí àwọn èèyàn ń gbé káàkiri. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣe mọ̀ pé method oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n fídíò ustaz méjì òun ni èmi máa play láti pípé ustaz wa, aṣíwájú wa, ọ̀gá wa, àfáà wa, láti fi pè wọ́n sí àkíyèsí lórí àwọn nǹkan tí ó ń lọ yìí. Èmi kàn máa fẹ́ kí wọ́n wo méjèèjì, tí wọ́n bá wo ìkan kí wọ́n tó wo ẹlẹ́ẹ̀kejì, kí wọ́n wá wo bí àwọn ṣe sọ̀rọ̀ nínú méjèèjì yẹn, wọ́n wá wo uslubu tí àwọn lò nínú méjèèjì. Èwo ló lé àwọn èèyàn ní mọ́ṣáláṣí, èwo ló mú àwọn èèyàn wọnú mọ́ṣáláṣí, èwo ni yóò jẹ́ kí alùsùnà kí ó máa pọ̀ sí, èwo ni yóò sọ alùsùnà ní orúkọ tí ò dáa. Méjèèjì náà máa play ẹ̀ fún wa kí gbogbo wa kí a jọ rí. Alákọ̀ọ́kọ́ nínú fídíò náà òun náà lélẹ́yìí, bismillah. ọkàn lè yanu ní ìsìnkú sọ pé lágbájá ìṣe súnà yóò bí ọ léèrè kí ló fà lọ́ba ni ẹ torí pé n tó fà ni pé nígbà míì ọ máa ń dínrùngbọ̀n rẹ kù. ok ṣé nígbà tí mo ti wá ń dínrùngbọ̀n kù ọ wá túmọ̀ sí pé mi ń ṣe súnà mo ṣàṣìṣe nu súnà ń bẹ yẹn sórí pé tàbí àti ṣe súnà sọ pé kò túmọ̀ sí pé àní sẹ́lọ̀. mo rò pé ń yé yín ẹni torí pé lómi ọpọlọ rẹ dí ó lérò pé tàbí àti ṣe súnà yẹn ti di màláìkà sáà di màláìkà ni ṣùgbọ́n wa ń gbìyànjú gbogbo gbàgbára wa bá ṣe máa láti rí pé àyàpá sí tọ́lọ́n àyàpá sí tànàbí Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀dà ẹni tó kù díẹ̀ káàtó àtẹ̀mí náà tó kù díẹ̀ tó kù pípọ̀ káàtó fún ṣé kí n sagbára láti fà á kó náà di ẹni tí tiẹ̀ náà tún dá sí i ṣé n ló pé súnà ni àbí kí n sagbára láti lè dànù. naam so ẹ gbìyànjú kẹ́ ẹ máa gbọ́rọ̀ iye dáadáa o because ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bó làwọn èèyàn tún ṣe di mùsùlùmí sí ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóòlù àwọn alùsùnà ó tún ṣe pọ̀ sí kìí kàn ṣe pé àwa méje la ṣe sọ̀látù fẹ́jìr ìgbà tí sọ̀látù dóòrò ètò àti yọ̀yàn márùn dànù èèyàn méjì tó kù dání àti tání ìmáàmù àti babaládàáni la ilaha illallah ṣé ìlọsíwájú àná kìí ṣe ìlọsíwájú tó wá gbé bẹ́ẹ̀ lànà bìrì islam ò ní débi o wàláì tàláì kò ní débi rárá sànàbì sallallahu alaihi wasallam ṣé ọmọ Abu Lahab lọ́mọ náà ni ṣé kò mọ Abu Jahal lọ́mọ náà ni sọ pé lọ́mọ náà kó tó kú sànàbì pé Abu Jahal lọ́mọ náà kó tó kú dáhùn ni àbò lẹ́sẹ̀ à ń pè àwọn èèyàn lọ́mọ náà nìsín nítorí pé ànábì ń sojú kòkòrò fún ọgbà Islam ọlọ́run ti máa Fíráúnà lórí ibú ńlá tí ó sì ní sóríire láéláé ọlọ́run tó rán ànábì ńlá Musa sí àti Harun torí Fíráúnà yìí kan nífa lànàbì fi pé méjì lórí ònìkan wàá gbọ́n tó lọ́n sọ ọlọ́run sì mọ̀ pé kò ní sóríire ó tún wá sọ pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha la ilaha illallah. kẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ọlọ́run ní kẹ́ ẹ jágbe máa èmi á sọ pé mo fi ń da yín lójú pẹ́yìn kí ni wọ́n yọ ọmọ náà ni ṣé dáwà náà nù èyí ṣe dáwà nìyẹn nítorí pé ẹni tí ń ṣe dáwà òun láàánú àwọn èèyàn ju medical doctor lọ ẹ̀mí lẹ́yìn ń dìlì pẹ̀lú ẹ fẹ́ kẹ́mi ó bàjẹ́ ẹ ń fẹ́ kẹ́sìn ọ̀dà ẹ lànà àwọn èèyàn gidigidi torí ẹ. akramakumullah mo fẹ́ kí àwọn sheikh wa kí wọ́n wo fídíò yìí advice tí wọ́n give advice tí wọ́n sọ fún gbogbo àwọn ọ̀dọ́ nípa wípé tí àwọn yín bá ń le jù tí ẹ bá ń jágbe mọ́ àwọn èèyàn jù tí ọ̀rọ̀ yín tó bá ń rí bẹ́ẹ̀ ẹ máa lé àwọn èèyàn kúrò nínú mọ́ṣáláṣí àwọn méje wọn á kírun láàárọ̀ tó bá wọn fi di Maghrib ó lè jẹ́ ìmáàmù àti làdáni nìkan ló máa ṣẹ́kù ṣùgbọ́n ustaz wa sà ẹ dákun torí tọ́lọ́hún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ tó dáa púpọ̀ ni ọ̀rọ̀ tí gbogbo ọ̀dọ́ tí a nílò ni ṣùgbọ́n sheikh ẹ dákun torí Ọlọ́hun ọ̀rọ̀ eléyìí báwo la ṣe fẹ́ so mọ́ eléyìí tí ẹ kọ́kọ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò eléyìí náà bismillah. ẹni tó bá lóun ṣe islam ma tó yapa sáwọn mùsùlùmí wọn pa ni o lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú islam pé mi ń ṣe islam ngbà tí wọn lọ sẹ̀ríà náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ngbọ̀ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú òun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti sẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wọlé rí ta mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì àní mú wọn tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa
ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí ó bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe islam wọn kọ́ gbogbo ẹ tí wọn di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé òní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n kọ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma létí imaamu bukhari àtàwọn mi gbé jáde anabi ni man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa islam rẹ̀ dàtọ́ lóhùn sí ma pa òfin allah àyòsí láti sọ pé mo rí pé òpé mi mo ti filẹ̀ bí ọba. akramakumullah sheikh ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ méjèèjì yìí nínú ọ̀rọ̀ àkọ́kọ́ èyí tí ẹ sọ tí ẹ fi gba gbogbo àwọn ọ̀dọ́ Ahlus Sunnah wal Jama'ah tí a fi gbà wá ní ìmọ̀ràn èyí tí ẹ fi sọ wípé kí èèyàn ó mọ bí a ṣe máa pe àwọn èèyàn wọnú Islam ó yẹ ká máa pọ̀ sí ni ó yẹ kí a máa dínkù akramakumullah sheikh nínú ọ̀rọ̀ àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì yìí èwo ni nínú ẹ̀ ló ṣàǹfààní púpọ̀ hadith tí ẹ kà hadith sahih kò sí ẹni tó fẹ́ takò nítorí ọ̀rọ̀ tí ẹ sọ yẹn kí a wá sọ pé ká yọ hadith yẹn kúrò nínú ìwé hadith rárá ṣùgbọ́n presentation yẹn sà àkọ́kọ́ àti presentation yẹn lẹ́ẹ̀kejì sà tá a bá kó méjèèjì papọ̀ èwo ló lè ṣàǹfààní fún mùsùlùmí pàápàá jùlọ lórílẹ̀‐èdè tó ti jẹ́ pé òfin tó wà ń bẹ̀ ni pé freedom of religion abẹ́ òfin yẹn la sì wà. ẹlẹ́ẹ̀kejì akramakumullah sheikh ní orílẹ̀-èdè tí àwa mùsùlùmí kan ti ń sọ wípé a fẹ́ kí ìjọba kó fún wa ní civil right láti lè máa lo civil law lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà wa ká fi máa dá sí ọ̀rọ̀ ìyàwó ká fi máa dá sí ọ̀rọ̀ òkú ká fi máa dá sí ọ̀rọ̀ tọ́lák ká fi máa dá sí ọ̀rọ̀ ogún pínpín ká fi máa dá sí ọ̀rọ̀ ìjà láàárín àwọn èèyàn nínú ọ̀rọ̀ tí ẹ sọ yìí sá akramakumullah èwo ni ó máa ṣàǹfààní nínú tàkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀keje abẹ́ ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala kó dákun ó ṣàtúnṣe fún gbogbo wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ kò sí màláìka nínú wa kò sí màláìka nínú ọ̀rọ̀ yín ẹni tó kù díẹ̀ fún àtàwọn tó kù púpọ̀ fún bí ọmọ mùsùlùmí ṣe ní láti máa rí ara ẹ̀ nìyẹn báwo la ṣe wá fẹ́ ṣe láti ṣe àtúnṣe sí irú ọ̀rọ̀ yìí ní àwùjọ wa irú àwùjọ tí a wà yìí ọlọ́run ọba yóò bá lọ́rẹ̀ ẹ̀mí yín ló sì lọ́rẹ̀ ẹ̀mí gbogbo àwọn àfáà wa gbogbo àwọn tí wọ́n wà lójú ọ̀nà títí ọlọ́run ọba àti sunnah ti ànábì wa Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.